wàá gbọ́ o, tí wọ́n bá lè gbéra tó o bá lè pakítí mọ́ra kó o tọ̀ àwọn àgbà lọ, àwọn tí ọba Èdùmàrè gbágbára lé lọ́wọ́, àwọn tí ọba Èdùmàrè tó fún ní agbára bá a ṣe mọ àṣírí ogun tó ń jani, tọ̀ wọ́n lọ kó o lọ béèrè àṣírí ogun tó ń jà ọ́. wàá gbọ́ o, ó lójú o, kí ni mo pè é, mo ló lójú àwọn tí ọba Èdùmàrè fún ní agbára yìí, ó lójú àwọn tí ọba Èdùmàrè tó fún ní àṣírí bá a ṣe mọ àṣírí ogun tí í jani o, ó lójú àwọn èèyàn nínú ayé tọ́ba Èdùmàrè tó fún ní agbára bá a ṣe túni sílẹ̀ nínú ogun deliverance. ó ní àwọn ènìyàn, àwọn wòlíì, yálà wọ́n lè jẹ́ wòlíì, wọ́n lè jóníṣẹ̀ṣe, wọ́n sì lè jẹ́ ẹlẹ́sìn Islam, ẹlẹ́sìn mùsùlùmí. ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ ọ mọ̀ ni wípé ó lójú àwọn tí a fún ní agbára yẹn, ó lójú àwọn tá a fún lágbára yẹn, agbára bá a ṣe mọ àṣírí ogun tí í jani àtagbára bá a ṣe. Otasansan rédíò and TV. ẹ káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀, àkú déédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò mí, tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé. Otasansan náà ni o, mo dé, mo tún dé, ká tún wá fi ìrírí ayé ká tún wá fi bọ́ra wa. ṣé gbàgbé mo sọ wípé ẹ̀san ń bẹ láyé, ẹ̀san ń bẹ lọ́run. kókó orí ètò fún ti àákò yìí ò nìyẹn, ẹ̀san ń bẹ láyé, ẹ̀san ń bẹ lọ́run. ṣùgbọ́n ká tó wọnú ètò lọ, ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá ní tẹ like, ẹ máa bá ní tẹ love, kí a tún lè túbọ̀ mọ́ gbádùn ara wa ṣe. ẹ sì bá ní like program wa yìí kó lè rìn jìnnà, kó lè kárí ayé. mo ní ẹja máa rántí inú gbogbo tá a bá ń ṣe nínú ayé wípé ẹ̀san ń bẹ o. ayé ṣókùnkùn, òkùnkùn láyé. a pọn Olódùmarè kó máa tàn mọ́lẹ̀ sínú ayé wa ni, torí pé ayé gan ò yé èèyàn. kí ni mo pè é, mo ní ayé tá a wà yìí kò yé èèyàn, kò yé nìkankan. ẹ̀ńtáyé bá wá yé kó bóde kó wá sọ kó bóde kó wá sọ fún wa. ayé ò yé nìkankan. ibi tá à ń lọ ni wípé mo fẹ́ kẹ́ ẹ máa rántí nínú gbogbo tẹ́ ẹ bá ń ṣe nínú ayé, mo fẹ́ kẹ́ ẹ máa fi sọ́kàn àyà yín nínú gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé lókè èèpẹ̀. kẹ́ ẹ máa rántí wípé ẹ̀san ń bẹ o. kí ni mo pè é, ẹ̀san ń bẹ, ẹ̀san ń bẹ láyé, ẹ̀san ń bẹ ní dúníyàn, ẹ̀san sì ń bẹ lọ́run. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò lọ jẹ́ pé ìyà ẹ̀ṣẹ̀ tó ń jẹ lónìí ẹ̀san ló ń ké lórí rẹ̀. Rasaki Babatunde àwọn náà ti darapọ̀ mọ́ wa, Ọlá Mọ́nì àwọn náà ti darapọ̀ mọ́ wa, Wàsílà Ayọ̀mídé àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò. bẹ́ẹ̀ bá ti ń wọlé sórí ètò, ẹ̀yin ẹ kàn máa tẹ like, ẹ máa tẹ like, kẹ́ ẹ dẹ̀ máa bá ní share rẹ̀, kẹ́ ẹ sì jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ti ń pè wá, ẹ máa comment,
ká lè mọ ibi tí ẹ ti ń wò wá lórí ètò. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, mo ní ọ̀pọ̀ ẹ̀dá ló jẹ́ wípé ìṣòro tó ń kojú, wàhálà àti ìdààmú tó bá lókè pẹ̀, ìjìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí rẹ̀ ni tí ó sì mọ̀ látàrí àwọn ìwà láabi, àwọn ìwà aburú tí àwọn òbí rẹ̀ ti hù, àwọn àṣemáṣe kan táwọn òbí rẹ̀ ti ṣe nínú ayé nígbà tóun ọ̀kàn tí ẹ mọ̀, tó wá jẹ́ pé orí rẹ̀ òní ẹ̀san ti ń ké. ọ̀rọ̀ Yorùbá kan ló ní àtàkóró wọnú àdó kò lè mọ́mọ́ rẹ̀ wọ́bẹ̀. àtàkóró wọnú àdó kò lè mọ́mọ́ rẹ̀ wọ́bẹ̀. tí wọ́n bá lò lágbára tó gbójú tó láyà tó wá jẹ́ pé ìwà ọ̀dájú, ìwà ìkà, ìwà abi ni wọ́n yàn láàyò nínú dúníyàn. tó ń wò pé ta ni ó mú mi, mo lágbára, mo lóògùn. ẹ máa rántí o wípé ẹ̀san òkè, ẹ̀san ń bẹ. Elédùmarè gan kò búyàn lẹ́san. mo ní Olódùmarè kò búyàn lẹ́san torí pé oníkówá oníyọ́ kẹsàn ìwà rẹ̀, oníkówá oníyọ́ kẹsàn ìṣe ìwà tó bá ń ṣe nínú ayé. bẹ́sàn ò bá ké lórí rẹ̀, àwọn ọmọ ẹ̀san máa ké lórí ọmọ. mo ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti wá wà nínú ìdààmú, nínú hílàhílo. ọ̀pọ̀lọpọ̀ ló ti gbìyànjú títí, ọ̀pọ̀lọpọ̀ ló ti dààmú láti jẹ́ èèyàn, láti bọ́nú ogun. ṣùgbọ́n ìpìlẹ̀ ogun rẹ̀ gan ni ò tí ì mọ̀. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ogun tí ń jà á, àìrọ́mọbí, àìlórí ọkọ, àìlórí aya, àìríbátiṣe, àìrọ́nà gbégbà, àìsàn. bẹ́ẹ̀ lòmíì ṣe ń bọ́ nínú ogun kan ló ń bọ́ sínú míì, bẹ́ẹ̀ lòmíì ṣe ń bọ́ nínú ìṣòro kan ló ń bọ́ sínú ìṣòro míì. tó sì jẹ́ pé ègún ní í jà á, ẹ̀san ló ń jà lórí rẹ̀, ẹ̀san ló ń ké lórí rẹ̀, ṣùgbọ́n kò mọ̀. kí wá ni wọ́n ń ṣe, wọ́n tó ń wò mí tó ń gbọ́ mi? ìwà bí ìwo ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́? ìwà bí ìwo ni wọ́n yàn láàyò? iṣẹ́ bí ìwo ló wà lọ́wọ́ tiẹ̀ tó wá rò wípé ta ni ó mú ọ, ta ń tó bẹ́ẹ̀? so ti gbàgbé ẹ̀san ni. ẹ̀san máa ń mú ni, àtún máa ń mọ́mọ ẹni. ẹ̀san máa ké lórí ẹni tí ó tún ké lórí ọmọ ọmọ. ni mo fi sọ wípé ẹ ṣayé jẹ́jẹ́ o, ẹ ṣayé jẹ́jẹ́, ẹ wùwà re. ẹ máa rántí wípé ẹ̀san ń bẹ nínú ayé o. ẹ máa rántí wípé ẹ̀san òkè. ẹ̀san ṣe kí ni? ẹ̀san òkè. torí pé ẹ̀san ń bẹ nínú ayé o, ẹ̀san sì ń bẹ lọ́run. wàá jẹ́ ń gbọ́ nímọ̀ràn, ìwọ tó jẹ́ pé o wà nínú ogun kan tàbí inú ìṣòro kan, inú ìdààmú kan, hílàhílo, bóyá àìríbátiṣe, àìrọ́nà gbégbà, àìlálùyọ, òun ṣiṣẹ́ lóòótọ́
ṣùgbọ́n pàbó náà ní já sí. Òun ṣòwò ṣùgbọ́n ò lákòjọ. Gbogbo bó ṣe ń gbìyànjú tó ń tiraka nínú ayé láti jẹ́ èèyàn, láti bọ́ ní ìṣòro, bákan náà lọ̀rọ̀ rẹ rí. Jẹ́ kí n sọ fún ọ wípé èyí tí eléyìí tí ìwọ bá ẹ̀sìn eléyìí tí ìwọ bá tó o bá yàn láàyò, tó o bá nígbàgbọ́ nínú rẹ̀, tẹra mọ́ o. Kí ni mo pè é? Tẹra mọ́ kó o sì máa bẹ Ọlọ́run rẹ, máa bẹ Olódùmarè kó tú ọ nínú ogun. Wólẹ̀ máa bẹ̀ ẹ́ kó tú ọ sílẹ̀ nínú ogun. Ìjìyà ẹ̀ṣẹ̀ tó mọ̀ tó ń jà ọ́, ogun tó mọ̀ dí rẹ̀, ogun tó mọ̀ bó ṣe bẹ̀rẹ̀ tó wá ń jà ọ́, ogun tó jà ìran bàbá rẹ, ogun tó jà ìran ìyá rẹ, tó tún wá ń jà lórí tiẹ̀ náà. Ó yẹ kó o mọ̀ wípé ó ní bá o, ó yẹ kó o mọ̀ pé ó ní bó ṣe jẹ́. Ó ṣe kí ni? Ó ní bó ṣe jẹ́. Gbéra, pàkìtì mọ́ra, tọ àwọn àgbà lọ. Kí ni mo pè é? Mo ní ọ pàkìtì mọ́ra kó o tọ àwọn àgbà lọ. Àwọn àgbà nílẹ̀ Yorùbá, àwọn tí wọ́n mọ ọ̀nà bá a ṣe tú àṣírí ogun tí í jani, àwọn tí wọ́n mọ ọ̀nà tí àágbà tá a fi rí àṣírí ogun, àṣírí ìṣòro, àṣírí wàhálà, ìdààmú. Wọ́n sì kù lókè èèpẹ̀. Ọba Èdùmàrè sa àwọn kan lẹ́ṣà. Ọba Èdùmàrè ó ṣe àwọn kan ní àyànfẹ́. Ọba Èdùmàrè ó gbágbára fáwọn kan nínú ayé nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé wọ́n mọ bá a ṣe mọ àṣírí ogun tí í jani àti ọ̀nà tí àágbà bọ́ nínú ogun àti ọ̀nà tá a gbà bọ́ nínú ìṣòro. Dìde kọ́ ọ̀tọ̀ àwọn àgbà lọ. Ọ̀tọ̀ lẹ̀sìn, bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní agbára. Tá a bá ní tanra wa, tá a ní parọ́ fúnra wa, agbára ń bẹ nílẹ̀ Yorùbá. Àwọn baba ńlá wa wọ́n ní agbára yẹn. Àwọn tó ní sì wà, àwọn tó ní sì ń bẹ lókè èèpẹ̀, wọn àti ìkú tán. Àwọn tó jẹ́ pé wọn ò kì í fi dúdú pe funfun, wọn ò kì í fi pupa, wọn ò kì í fi pe dúdú. Àwọn tó jẹ́ pé ohun tí wọ́n bá rí, ohun tí Elédùmarè bá ní kó tó bá fi hàn wọ́n, òun náà ni wọ́n sọ. Bí Olódùmarè bá ṣe fi hàn wọ́n, òun náà ni wọ́n sọ. Wọ́n sì wà lókè èèpẹ̀, wọ́n ń bẹ nínú ayé. Ìwọ náà tọ̀ wọ́n lọ. Kí ni mo pè é? Mo ní kó o tọ̀ wọ́n lọ, kó o lọ béèrè àṣírí ogun tó ń jà ọ́. Kó o lọ wádìí àṣírí ìṣòro tó ń bá wọ́ fínra. Pàtìjú mọ́ra, pàkìtì mọ́ra. Nǹkan tí ẹ mọ̀ bọ́yọ̀ ọmọ wípé ogun gan ni kì í jẹ́ kéèyàn ó gbé ìgbésẹ̀ tí èèyàn ó fi bọ́ nínú ogun. Ogun kan náà ni. Ogun kan náà ni máa fa kéèyàn ó máa fò ní dọ́là. Ogun fò ní dọ́là kéèyàn má lè gbé ìgbésẹ̀.
kéèyàn máa fò ní dọ́là kó máa fi àtọ́bádọ́là tọ́bádọ́là tí gbogbo ọjọ́ ò fi lọ tọ́jọ́ orí rẹ̀ ò fi lọ tán. Ogun kan náà ni wàá gbọ́ o, tí wọ́n bá lè gbéra tó o bá lè pakítí mọ́ra kó o tọ àwọn àgbà lọ, àwọn tí ọba Èdùmàrè gbágbára lé lọ́wọ́, àwọn tí ọba Èdùmàrè tó fún ní agbára bá a ṣe mọ àṣírí ogun tó ń jani, tọ̀ wọ́n lọ kó lọ béèrè àṣírí ogun tó ń jà ọ́. Wàá gbọ́ o, olójú o, kí ni mo pè é? Mo ló lójú àwọn tí ọba Èdùmàrè fún ní agbára yìí, ó lójú àwọn tí ọba Èdùmàrè tó fún ní àṣírí bá a ṣe mọ àṣírí ogun tí í jani o. Ó lójú àwọn èèyàn nínú ayé tọ́ba Èdùmàrè tó fún ní agbára bá a ṣe túni sílẹ̀ nínú ogun deliverance. Ó ní àwọn ènìyàn, àwọn wòlíì, yálà wọ́n lè jẹ́ wòlíì, wọ́n lè jẹ́ oníṣẹ̀ṣe, wọ́n sì lè jẹ́ ẹlẹ́sìn Islam, ẹlẹ́sìn mùsùlùmí. Ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ ọ mọ̀ ni wípé ó lójú àwọn tí a fún ní agbára yẹn, ó lójú àwọn tá a fún lágbára yẹn. Agbára bá a ṣe mọ àṣírí ogun tí í jani àtagbára bá a ṣe bọ́, bá a ṣe túni sílẹ̀ nínú ogun, ó lójú àwọn tó fún. Tó bá jẹ́ lẹ́sìn ìgbàgbọ́ nìwọ, tó jẹ́ kìrìsìtẹ́nì tó nígbàgbọ́ nínú ẹ̀sìn Jésù, mo fẹ́ sọ fún ọ wípé ó lójú àwọn tí ọba Èdùmàrè tọ́lọ́run tó fún ní ìyá rẹ̀. Ẹ comment, ẹ sì jẹ́ kí a mọ̀ bí tẹ́ ẹ ti ń wò wá, tẹ́ ẹ ti ń gbọ́ wa.